Orúkọ mi ni Alhaji Muhammad Saheed Ọ̀ṣọ́bẹ Ọlátúbọ̀sún. Ní ìgbà ayé àwọn baba ńlá wa, ọba tó wà lórí ìtẹ́ láyé ìgbà náà ó mú ẹran fún ìlú láti pa lásìkò ọdún. So ìlú wa parapọ̀ látòrí bàbá wa Kúkù láti pé wọ́n lọ dúpẹ́ fún kábíyèsí pé wọ́n fún wọn ní ẹran tó pa. Ibi tí Ẹṣin Gígùn ojúdọba tó ti wáyé nìyẹn. Ìdílé wa jẹ́ ìdílé tí Ọlọ́run fi iṣẹ́ Ẹṣin Gígùn kò fi rán wa. Láti ọdún kan sí ọdún kan ẹṣin ò lè já nínú agboolé yìí. Láti bí 40 ọdún sẹ́yìn ẹṣin ò já. A máa ń rà ní tó bá kú ara mi, kì í ṣe pé ìgbà tó di ọdún bá dé. Àti ìsìlágbàlá alẹ́ṣà ẹni tó 12 tó bí 12 tó wà lágbàlá láti ọdún kan sí ọdún kan. Ní nǹkan tá a bá lọ́wọ́ àwọn bàbá, láti ọdún kan sí ọdún kan lẹ́ṣin fi ń jẹun. Bí èèyàn ẹṣin ń ṣàárẹ̀ à ń tọ́jú ẹ̀. Lójoojúmọ́ ni ẹṣin tilé wa máa ń wẹ̀. Tá a sì ní alábòjútó olùwòsàn tá à ń pè ní dókítà tá a gbà tí àwọn ọmọ san owó oṣù fún lóṣooṣù. Wọ́n ṣàárẹ̀ dókítà máa wá, wọ́n máa wò wọ́n. Ní nǹkan tá a bá lọ́wọ́ àwọn àgbàlagbà náà làá náà ń ṣe. Àwọn àgbà wọn máa ń pa òwe kan ní Yorùbá pé òòṣà tá a bá ń ṣe tá à ń bọ̀ tá à mú ọmọ wa lọ sí díẹ̀ tó bá pẹ́ tó bá relé òòṣà yá relé nìyẹn. Ṣùgbọ́n òòṣà táwa ń ṣe yìí, ọmọ táwa bí, àwọn tó bí èmi tèmi náà tún bí àwọn ọmọ mi náà, ìgbọ́n náà ti wà nínú ìlànà Ẹṣin Gígùn. Àti ọjọ́ ilẹ̀ òfo àti ọjọ́ ojúdọba o àti ọjọ́ ọdún kérésì gbogbo ẹ̀ lọ́dọọdún là ń ṣe nínú agboolé. Pàtàkì tiwa gọ́gọ́gọ́gọ́gọ́ òun náà ní ọdún iléyá, pé kí ara ẹṣin kó dán, ohun èèyàn kéèyàn rí kí ni wọ́n dùn. Ẹṣin agboolé Ọ̀ṣọ́bẹ jẹ́ kan, àti wípé ẹ̀bùn tí Ọlọ́run fi ta wa lọ́rẹ ni níbi gígùn. A ní ọ̀gá bí Ẹṣin Gígùn, a ní ọ̀gá. A lọ́gàá bí olówó o, ṣùgbọ́n pé ká gún ẹṣin kò sí. Ní Akilẹ̀ Ìjẹ̀bú yìí kò tíì sí. Lénìí ni wọ́n sọ ó wà lè di lọ́la o, kí ìdílé mi náà tó jáde bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n lénìí yìí kò tíì sí. Láti fi yẹn dúpẹ́ tí Ìjẹ̀bú ń dúpẹ́ pé wọ́n fẹ́ wo Ọ̀ṣọ́bẹ tí ì dé, Ọ̀ṣọ́bẹ ń bọ̀ bẹ́ẹ̀ ni. Ọdún yìí ló pé ọdún ìkẹtàléníọgbọ̀n 33 years. Ìgbà tí bàbá kábíyèsí máa fún mi ní oyè ní 1986 òṣèyí wà lọ́dọ̀ ọ̀nkù dáàdì wa tí mo bá wọn gbé ṣe. Ṣùgbọ́n tó di 1992 tí bàbá lọ sí Saudi, a ṣe ogun dánáṣugbó war celebration pé ìjẹ́ ogun ìbò kó Ìjẹ̀bú lẹ́rú 1892 to 1992 nìyẹn. So bàbá lọ sí Saudi tọ́dẹ̀ tí wọ́n bá dé wọ́n fẹ́ wo àwòrán mi kí mo wá, ṣùgbọ́n mo ètò wà pẹ̀lú ọ̀nkú bàbá. Ìgbà tó dé wá ní pé kí n dá dúró, ìyẹn la fi bẹ̀rẹ̀ sí ní jáde ní 1993 ń bí báyìí. So ní ọdún yìí sì bá ṣe jáde lọ sí yídì lánàá ó pé 33 years tẹ̀sí ti ń jáde lágbólé yìí. Ìgbàgbọ́ ni wípé ẹni tó bá na ìka kan sí ọmọ ẹnìkejì ẹ̀, ìdílé ìtókù ajé tiẹ̀. Ọlọ́run bá ló ní ogun, Ọlọ́run bá ló ní agbára. Àwa ní ìgbàgbọ́ pé àròbí sẹ́yàn àdìbẹ́ anybody ṣe competition. Ẹ̀bùn tọ́lọ́run fún abi gígùn yẹn wọ́n lè máa bí lówà o, wọ́n lè máa lára o, àwa lára anybody. So kò sí oògùn kankan àlògbàdì
a ò lo bàǹtẹ́ a ò lo kankan tá bá ti pé Allah 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 kò sí oògùn tó borí ọlọ́run ọba so ọlọ́run la gbójúlé. ẹ̀ṣọ́ ṣíṣe fún ẹṣin ó ṣe pàtàkì lọ́nà kan kò tún ṣe pàtàkì lọ́nà kan látara pé èyí ń wùn mí kò wùn ẹ́ irú èmi yìí ń sìn à ń lo ẹ̀ṣọ́ kó pọ̀jọ̀ pọ̀ jù tí oòrùn bá dé tí a bá ṣe ojúdọ̀bá nínú oòrùn ó ń àvẹ́ẹ̀tì àwa èèyàn ó ń pa wá lára ó dẹ̀ ń pa ẹṣin lára ẹṣin ò lè sọ̀rọ̀ pé nǹkan báyìí ń ṣe òun èṣí lọ́dún tó kọjá ó ṣe àwọn èèyàn tó ń gbé wọn lọ báyìí tí ooru mú wọn tó ti dá lóhùn bẹ́ẹ̀ lọ́nà lè ṣe tó ṣubú lẹ̀ tó ṣe bá kan ni so àwọn tó wá ń lo ìlẹ̀kẹ̀ àwọn tó bá jẹ oyè wọ́n ń lò àwọn tó ò dẹ̀ jẹ oyè náà wọ́n ń lò gẹ́gẹ́ bí pé àwa ti gbadé ọlọ́run sórí mi ò lè fi ìlẹ̀kẹ̀ kọ́ra mi lọ́rùn ọmọ ilé ọba ní níbẹ̀ tí mi ò lè lò èmi ò fẹ́ ó dáa fáwọn tó ń lò ó dáa ìdí bí yẹn ṣe rí nìyẹn. mo fi ẹyọ̀kan bẹ̀rẹ̀ gbogbo bí ọdún mẹ́jọ lẹ́yìn náà àkọ́bí mi was very small boy by that time and today is a big boy òun náà ó join mi kó tó di pé àbúrò mi join ṣùgbọ́n lẹ́nìí kakọ́ kékeré àṣìkò tó bí 13 or 14 ẹ ṣe tó ń jáde láti ilé yìí. orúkọ mi ni Alhaji Muhammad Saheed Ọlátúbọ̀sún ọmọ Ọ̀ṣọ́bẹ̀ láti agboolé Ọ̀ṣọ́bẹ̀.